Mo kí gbogbo ojú tó ń wò mí wípé ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Mo lérò pé àlàáfíà ni ẹ wà. Yí èmi náà ti wà ní ìhín yìí. Inú mi tún dùn láti padà wá sí orí ìkànnì yìí. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ wa nípa subscribe to this channel. I really appreciate you. Nígbà tí mo wò kẹ́yìn, mo ti rí wípé a ti di bíi irinwó, like 400 subscribers. You really tried. You impressed me, and I am happy. Inú mi dùn. Pé mi wá dédé, àwọn ènìyàn ṣì ń darapọ̀ mọ́ wa. Èyí fi yé mi wípé àwọn tí wọ́n fẹ́ràn èdè Yorùbá, wọ́n ṣì wà, wọ́n ṣì pọ̀. Ẹ ṣeun. I really appreciate it. Thank you so much. God bless you. So, ohun tí a kọ́ nínú ẹ̀kọ́ wa tí ó kọjá, a sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Àṣà ìgbéyàwó tí a sì ń kọ́ ní ìgbà náà ni ìgbéyàwó ìbílẹ̀, traditional marriage. A sì kọ́ nípa àwọn ìgbésẹ̀ tí a máa ń tẹ̀lé kí ó tó di wípé a gbé ìyàwó ní ilẹ̀ Yorùbá. Ara àwọn ìgbésẹ̀ tí a mẹ́nubà òun ni ìfojúsóde, ìjọhàn, ìdána àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo rọ̀ yín kí ẹ lọ sí orí ìkànnì yìí kí ẹ lọ wo àwọn fọ́nrán tí a ti ṣe kọjá lórí àṣà ìgbéyàwó. Àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá ó pọ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ kọjá lórí ọ̀kan lára àwọn fọ́nrán èyí tí mo fi sórí ìkànnì yìí. Àṣà ìgbéyàwó Yorùbá ó fẹ̀ gan, ṣùgbọ́n a ní láti gé kúrú ká sọ kéékèèké kí ó má bàa gba àsìkò wa púpọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo ní láti pín sí ọ̀nà mẹ́ta kí ó má bàa pọ̀jù fún wa láti wò. Ní òní mo fẹ́ sọ nípa pàtàkì ìbálé. Kí ni ìbálé? Ìbálé ní èdè Gẹ̀ẹ́sì ni a mọ̀ sí virginity. Ní ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ara àwọn ìgbésẹ̀ ìgbéyàwó ni ìbálé ní ilẹ̀ Yorùbá. Tí a bá wo inú fọ́nrán èyí tí mo ṣe kó tó kan èyí tí mò ń sọ̀rọ̀ yìí, ẹ rí níbẹ̀ tí mo sọ fún wa nípa ìbálé, níbi tí ìyàwó yóò ti wọlé, tí ọkọ yóò sì lọ bá, tí àwọn ìdílé ìyàwó èyí tí gẹ́gẹ́ bí àwọn bóyá àwọn ọ̀rẹ́ ìyàwó, àwọn ẹbí ìyàwó tí wọ́n tẹ̀lé ìyàwó wá sí ilé ọkọ, tí wọ́n á dúró, wọ́n á sùn ilé ọkọ di ọjọ́ kejì láti gbọ́ èsì bóyá ọmọ wọn dójú tì wọ́n àbí ò dójú tì wọ́n. Nǹkan ńlá ni o ní ilẹ̀ Yorùbá, nǹkan ńlá ni. Wọ́n á dúró sí ilé ọkọ ìyàwó tí ó bá wá di ọjọ́ kejì tí èsì bá dà. Ìyẹn ni wípé tí ọkọ tí ó bá bá ìyàwó